wá ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ mo dúpẹ́ fún kábíyèsí elédùmarè ọba tó láyé kábíyèsí ọba mi òkè pé èmi náà léni mo tún ti délé ní èmi ọmọ yín orí adé adébọ́lá èké àlùkà tí gbogbo yín mọ̀ sí àfọ̀njá tv èmi náà ni bẹ́ẹ̀ ni òun ni mo délé ní tí mo fi sọ gbọ́ ọ̀rọ̀ yìí lénìí ó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo kí yín ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ètò yìí ó ṣe kókó tí máa dẹ̀ play voice note àti fídíò ẹ̀ fún yín ètò yìí ó ṣe pàtàkì fún èmi àti yín àti gbogbo àgbààgbà lọ́balọ́ba lóyèlóyè àti gómìnà ilẹ̀ Yorùbá pátápátá àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ààrẹ Yorùbá ààrẹ gbogbo Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni fún bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ tèní ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ eré ju pé mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀ mo kí ẹ̀yin bàbá mi bẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi mo fẹ́ kẹ́ bá mi ṣí ètò yìí ó ṣe pàtàkì fẹ́mi àti yín ẹ jọ̀ọ́ ní tilẹ̀ tọ́lọ́hun ẹ bá mi ṣí ètò yìí débi tó bá yẹ kó dé ẹ bá mi ṣí ètò yìí débi tó bá yẹ kó kàn ẹ dẹ̀ bá mi comment ẹ bá mi like ètò yìí nítorí pé tí mo gbé wá lénìí yálà bóyá ti rí àbẹ́ẹ̀ ti rí ẹ rí ọmọ Adéyẹmọ tí mo gbé síbẹ̀ ẹ dẹ̀ rí Fúlàní kan tí mo gbé síbẹ̀ tó fi ohùn ránṣẹ́ sáwọn lọ́balọ́ba àti lóyèlóyè ọ̀rọ̀ yìí ṣe pàtàkì fẹ́mi àti yín láti jẹ́ kájọ gbọ́ àti kájọ mọ̀ tí wọ́n bá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ kéṣeré o mo kí ọ̀gá mi Jamiu ọ̀túnba àgbàlagbà ọ̀túnba Jamiu mo kí yín ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ mo rọ̀ yín bàbá mi nílé lóko ẹ bá mi ṣe káàkiri torí ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ tá a máa dákẹ́lé lórí Fúlàní yìí lérí ó tún dákọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó dákọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá ń jẹ́ ọmọ Yorùbá àti bàbá àti ìyá àtọmọ àtẹbí ni ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí wá sí ọ̀rọ̀ ẹnu mọ́ o ọ̀rọ̀ yìí èsì ń tá àjọ máa dákẹ́lé lórí mọ́ ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí ti kúrò ní ń tá àjọ máa wò àwọn Fúlàní ti lérí síta báyìí fún gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ìjòyè gbogbo ọmọ Yorùbá kábàtà ẹ gbàgbé wípé ìgbà tí eṣinṣin ń jẹlégbò èsì ẹni tó rí ìgbà tí elégbò fẹ́ jẹ ṣinṣin ó ń pìpì ẹ̀ lọ́wọ́ ara táwọn o wọ́n pa àwọn èèyàn nínú ìlú wọ́n pa wọ́n nígbà náà àwọn bàbá wa ó ń dùn wọ́n lára wọn sọ̀rọ̀ síta wọ́n pa àwọn èèyàn káàkiri torí pé kò tí kàn wọ́n gbà yẹn ẹ má bínú bóhùn mi ṣe rí àmọ́ nísìnyí wọ́n ti pa àwọn ọba dìde ọlọ́lá ò tí ì fẹ́ kóhun kú ìjòyè ò fẹ́ kóhun rùn tí ẹ bá wo àwọn gómìnà àbí pírẹsidẹ́ǹtì wa ojú ọ̀nà tí wọ́n ṣe tí yàmà kan àbí gómìnà kò bá ti lásìdẹ́ǹtì kó kú wọn lè túbẹ̀ ṣe ọ̀rọ̀ yìí tí wọ́n lójú túbọ̀ báyìí ọ̀rọ̀ yìí yẹjú bọ̀ ẹ bá mi ṣe ètò yìí ọ̀rọ̀ yìí mo máa play voice note yìí mo dẹ̀ máa play fídíò ẹ̀ torí tó ṣẹlẹ̀ pẹ̀lú ìlérí táwọn Fúlàní lé pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ lénìí bẹ́ẹ̀ ni èmi orí Adébọ́lá èké àlùkà mo fi Ọlọ́run ọba tó lẹ́ẹ̀mí mi búra sí arákùnrin tó lérí náà
tán bá bí pọnpá pọngbá pọnpá lẹ́ babaláku rẹ̀ dáa kó bọ́ sí gbòòrò. bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ sọ́pọ́tì wọn àwọn ni ẹ má sọ́pọ́tì wọn tó lérí sí ọmọ Yorùbá ìgbà tí wọ́n ń pa wá sọ̀rọ̀ àwa pariwo síta ẹ wá ń bínú ó kéré nú ayé débi pé ó máa sọ pé ó fẹ́ pọ ọmọ Adéyẹmọ àbó fẹ́ pa gbogbo ọmọ Yorùbá run ọ̀gbẹ́ni kìí ṣe babaláku rẹ ò tó bẹ́ẹ̀ ó gbọ́ mi àwọn tó ń bẹ lẹ́yìn yín gan wọn ò tó bẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ wà ọ̀tọ̀ ni àwọn kan tó wà ó gbọ́ tó jẹ́ pé ìmísí ọmọ Adéyẹmọ ń bẹ lára wọn ìmísí àwọn ọ̀rúnmọlẹ̀ ń bẹ lára wọn gbàgbé ọmọ àlè lẹ́yìn ẹ sọ ọmọ Nàìjíríà ọmọ àlè ìrandíran babaláku bàbá yín èmi sọ bẹ́ẹ̀ yín tí bàbá yín Dáfódì ò ṣe fáwọn nọ́ọ̀tì tẹ́ ẹ tó ṣe sí Kwara State nílùú wambi òun lẹ pé ojú ti là àsìkò yìí ti tó ẹ ti tó tẹ́ ẹ̀yin Fúlàní káfàtà ni mò ń sọ o mi èrò kankan kò síkú tí ó pani tí ò ní bá kolo orí ẹ̀ níbẹ̀ ta ni yín nínú ayé mo sọ fún yín pọ́ máa lè ní yín àmọ̀ràn yín àmọ́ bí tẹ́ ti wá ọ̀rọ̀ yín bọ̀ torí ká má bàa kọlu ẹ̀sìn láti máa ń ṣẹ́ra kù díẹ̀díẹ̀ babaláku bàbá rẹ ìwọ jáde òun sọ̀rọ̀ ó wá sọ ọ̀rọ̀ sọ́mọ Adéyẹmọ òun sọ̀rọ̀ sáwọn ọmọ Yorùbá pátápátá káfàtà lórí àwọn bàbá wa ẹni bá dákọ̀ gbogbo ọmọ Yorùbá ó ti kó gbogbo wa papọ̀ ni ta ni ẹná àwa wà nú ẹni táwa la bẹ̀rù yín mọ́kọ́ báwọn olórí wa bá ṣe ń ṣe tí wọn ò bá ṣe ẹ̀tọ́ tí wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe ẹrù bá máa dákẹ́ ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí gbogbo wa mọ̀ ẹ bá mi ṣe ètò yìí ẹ̀mí ọmọ yín náà ní orí adé Adébọ́lá aka àlùkà àti gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV àbámọ̀ ẹ̀fẹ́ polówó ọjà yín àbẹ̀fẹ́ bá a sọ̀rọ̀ ẹ jẹ́ bá mi subscribe sí YouTube mi ẹ wá ní àwọn nǹkan kan information kan tẹ́fẹ́ fún wa ẹ lè pè wá sórí nọ́mbà wa yìí 08022264068 ẹ gbọ́ mi yé 08022264068 bẹ́ẹ̀ náà ni ẹ lè pè sórí 08083892558 tọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n kú òní ọ̀rọ̀ ẹnu o ọ̀rọ̀ yìí tí ń kú òní ìtàfipamọ́ tá à nílé sọ̀rọ̀ lé lórí lẹ́yìn ẹ̀yin dádì mi mo bẹ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹnu mọ́ wàláì nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe mọ̀nàmọ̀nà ẹ̀yin bàbá mi ní lóko ẹ wò ó ẹ jẹ́ sáré lọ síbẹ̀ láti play ètò náà torí wípé wọ́n lè wá fohùn ránṣẹ́ sí wa káwa náà má dáhùn irọ́ o a kì í sọ ọmọ lọlé lọ gbèsè wá a kì í ṣe kí ni o a ń sọ ọmọ lọlé lọ gbèsè wá o mo fẹ́ kí gbogbo wa mọ̀ bẹ́ẹ̀ torí pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ eré o ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá à ń lérò ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá à ń wò Fúlàní ká ní babaláku yín Dáfódì tó jẹ́ babalá yín gan ó gbúdọ̀ mọ tó ń ṣe lọ́wọ́ yìí
Mbo. Mbo. Sunday, so you don't come back. I hear they shout about Fulani. Sunday, your papa too simple. I swear to God, you know feed Fulani anything. Wallahi, Uri obey. I swear to God, if you government not put more for here, I swear to God, Sunday, you will carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fulani like that time, this time, I swear to God, Yoruba people may hear me well. I swear to God, they leave you. You know they leave you like that. You go die if he kill Fulani, he go kill Yoruba. I swear to God. If the government no come arrest Sunday or this time, Fulani no they allow you. I swear to God, for the punish you. For you be. So you are ready. I because you know also, Allah. If you say Fulani or Bagay, Yoruba or Bagay, go go. Allah. If you must puni, if you Fulani go go. If you Fulani go go. Allah. So you are ready. Sunday or try. You go see the thing why they have this time. You know they allow you. Allah, God they punish you. Ohun tí wọ́n sọ kì í ṣeré, kì í ṣe ọ̀tá parọ́ fúnra fún. Ọ̀rọ̀ yìí à ń pè lówó òun lárónú. Màá tún play o. Tó bá yẹ pé ẹ gbọ́ voice note yìí dáadáa, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes kí n tó tún play. Ẹ jọ̀ọ́. Tó bá yẹ pé voice note yìí ẹ gbọ́ dáadáa, tẹ́ ẹ gbọ́ ohùn yẹn dáadáa, ẹ tẹ yes. Ẹ bá mi share ètò yìí. Ta ni yálà ìyá Fúlàní yìí? Ta ni babaláku rẹ̀? Màá tún play o. Tó ń lérí sí ọmọ Yorùbá. Tó tún lérí sí Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Ta ni wọ́n nú ayé? Abẹ́ẹ̀rí lẹ́nu ẹ̀. Wọ́n ń pa èèyàn á sọ̀rọ̀. Mi ò rí kọ́mẹ̀ntì yín. Mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi àbẹ́ ẹ̀ gbọ́ mi. Mi rí kọ́mẹ̀ntì yín. Bóyá mo kàn ń sọ̀rọ̀ dànù ni mi mọ̀. Mo kàn mọ̀ pé èèyàn ń wò mí. Omi á díẹ̀. Mo mọ̀ pé èèyàn ń wò mí. Mi ì tí rí kọ́mẹ̀ntì yín. Bóyá ẹ gbọ́ mi àbẹ́ ẹ̀ gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀. Torí tó ń ṣẹlẹ̀ yìí, a lè dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o. Fúlàní tó sọ̀rọ̀ yìí. Mo kí yín Mr. Olúọmọ. Yes. Mo sì ẹ̀ mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Pescas. Mo kí yín. Ẹ wò ọ̀rọ̀ yìí ti kú òní tí a máa sọ lọ Mr. Olúọmọ. Ọ̀rọ̀ yìí ti wá kú òní tá dákẹ́lé lórí kí n tún play bóyá ẹ gbọ́ yékéyéké. Mr. Ismail, mo kí yín. Mr. Baby. So you don't come back. I hear they shout about Fulani. Sunday, your papa too simple. I swear to God, you know feed Fulani anything. Wallahi, Uri obey. I swear to God, if the government not put more for here, I swear to God, Sunday, you will carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fulani like that time, this time, I swear to God, Yoruba people may hear me well. I swear to God, you know they leave you. You know they leave you like that. You go die if he kill Fulani, he go kill Yoruba. I swear to God.
if the government no come arrest Sunday or this time, Fulani no dey allow you. I swear to God they punish you. Ori obi, so iya you ready. Abikosi lori ni. Also, Allah. If you say Fulani up again, Yoruba up again, go boy. Allah, if you so puni, if you Fulani go. If you Fulani go. Allah, so iya you ready. Sunday or try. You go see the thing why they happen this time. You know they allow you. Wallahi, God they punish you. ẹ̀yin bàbá mi nílé oko lájò lẹ́yìn òdi ǹjẹ́ kí lẹ rí sí ǹjẹ́ kí lẹ lè sọ sí ọ̀rọ̀ yìí ìpè wà fún tí ẹ bá fẹ́ kí n tún play ẹ bá mi tẹ yes tí ẹ bá yẹ pé ẹ fẹ́ kí n tún play kẹ́ ẹ farabalẹ̀ tún gbọ́ ẹ tẹ yes o ẹ jẹ́ ìrọ́wọ́ yín torí ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tó yẹ pé a dákẹ́lé lórí kí ni èròǹgbà yín lórí ẹ̀ fún àwọn lọ́balọ́ba wa àwọn bàbá wa àwọn gómìnà ilẹ̀ Yorùbá àbí bàbá Bọ́lá Ahmed Tinubu kí ni èròǹgbà wọn lórí ẹ̀ kí lẹ fẹ́ kí wọ́n ṣe lórí ẹni tó lérí sílẹ̀ Yorùbá ṣé ẹ mọ̀ pé àwọn pààyàn àwọn èèyàn wọn ò sọ̀rọ̀ àwọn èèyàn wá dákẹ́ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ọba làwọn èèyàn wa àwọn ọba wa ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ ẹ gbọ́ ó ń lọ léraléra kò stop o Ìgbòho wá sọ̀rọ̀ àwọn ọba sọ̀rọ̀ mẹ́sẹ̀jì oríṣiríṣi ń jáde kí lẹ rí sí ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ máa respond sí mi mo fọlọ́ọ̀ bàbẹ̀ yìí ẹ respond sọ̀rọ̀ tí mò ń sọ ẹ ṣí ètò yìí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín wípé ẹ gbọ́ mi kétékété bóyá kí n tún play kẹ́ tún mọ̀ wípé irú èèyàn yìí kí la fẹ́ ṣe sí àyè wà fún wa láti pè ní WhatsApp wọlé èròǹgbà yín sí mo kí yín Mr. Ajayi mo kí yín lọ́pọ̀lọpọ̀ àyè wà fún wa WhatsApp nìkan ni o kéde direct call o WhatsApp nìkan ẹ gbọ́ mi yé mo fẹ́ pin ní nọ́mbà yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o ẹ má pè mí direct call WhatsApp nìkan tẹ bá fẹ́ pè WhatsApp nìkan tó bá pẹ́ ẹ fẹ́ dá sí i ẹ ṣé gan Mr. Ajayi so ọ̀rọ̀ yìí kí ni ojú tẹ́ ẹ fi wò lọ́dọ̀ yín báwo ló ṣe rí irú ọ̀rọ̀ yìí ṣé àwọn ọmọ Yorùbá ló yẹ kí wọ́n máa fi ránṣẹ́ sí ǹjẹ́ sójú wa ti là bí ó là. So if you don't come back, I hear they shout about Fulani. Sunday, oh, your papa too soon. I swear to God, no feed Fulani anything. Wallahi, Ori, I swear to God, if you come there, don't put mud for here, I swear to God, Sunday, you carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fulani like that time, this time, I swear to God, Yoruba people may hear me. I swear to God, you know they live you like that. You go die if you kill Fulani, you kill Yoruba. I swear to God. If the government no come arrest Sunday, Mr. Ajayi àbí Àjàní mo kí yín o. Fulani no dey allow you. I swear to God, for the punish you. Ori obi, so iya you ready. Abikosi lori ni. Also, Allah. If you say Fulani up again, Yoruba up again, go for it. Allah, if you also puni, if you Fulani go. If you Fulani go. Allah, so iya you ready. Sunday go. Or try. You go see the thing why they happen this time. You know they allow you. Wallahi, God they
ṣé tún ti rí ẹjọ́ ojú wo ló kọ sí yín gangan kí ni èròǹgbà yín lórí ẹ̀ kí lẹ fẹ́ káwọn bàbá wa ṣe ẹ pè wọlé ẹ sọ èròǹgbà yín ẹ má dá mi dá ìmọ̀ràn tẹ́ bá fún àwọn èèyàn òun ló máa jẹ́ ẹ̀kọ́ fún wọn fáwọn lọ́balọ́ba ìmọ̀ràn tẹ́ bá fún àwọn èèyàn òun ló máa jẹ́ ẹ̀kọ́ fáwọn àgbààgbà ìmọ̀ràn tẹ́ bá fún àwọn èèyàn òun ló máa jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàkiri bẹ́ẹ̀ bá pè wọlé fún àwọn ìjọba náà ẹ̀lákàì tẹ́ bá fún wọn yìí gangan òun gangan ló máa jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣeré ẹ gbọ́ mi yé òun ló máa ṣe pàtàkì ẹ jọ̀ọ́ torí ẹ̀ ni mo ṣe ń retí ìpè yín náà àbámọ̀ ẹ fẹ́ ní ọ̀rọ̀ méjì láti bá mi sọ àfẹ́fẹ́ fún mi náà mọ̀ràn ọ ẹ lè fẹ́ polówó ọjà yín ẹ kàn sí mi lórí àwọn nọ́mbà yìí ní WhatsApp 080-222-64068 ọ kàn sí mi ní 080-8389-2558 bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá Ike Àlùkà ni mo yọjú sí yín ọ̀rọ̀ yìí ti kú òní àní ọ̀rọ̀ yìí ti kú òní pé à ń pè lówó ńlá ronú ọ̀rọ̀ àwọn àárín ara wa là ń sọ tẹ́lẹ̀ bọ̀ àwọn Fúlàní tó fohùn ránṣẹ́ sí wa wọ́n ti sọ̀rọ̀ síta wọ́n ń jẹ́ kó yé wa wípé ta là wá wọ́n ń jẹ́ kó yé wa wípé àjẹ́ kankan wọ́n ń jẹ́ kó yé wa wípé àlágbára wọ́n ń jẹ́ kó yé wa wípé ẹnu wa ò kò wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí wa ǹjẹ́ kí la fẹ́ ṣe sí i kí ni ọ̀rọ̀ yìí kí ló bá dé báwo lọ̀rọ̀ yìí kí la fẹ́ sọ lórí ẹ̀ ọ̀rọ̀ yìí gangan kí ni pàtó wa lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn òdì tẹ́ ẹ mọ bó ṣe lọ tẹ́ ẹ dẹ̀ mọ bó ṣe bá dé tí èsì ọ̀rọ̀ ẹnu rárá. kí sí ọ̀rọ̀ ẹnu tí mo fẹ́ kí gbogbo wa mọ̀